ẹjọ ṣé mi nìkan ni mò ń gbádùn ìjà Arijian yìí àti Lizzy ẹjọ ṣé mi nìkan ni mò ń gbádùn ìjà Arijian yìí àti Lizzy olè ìdómọ̀tà bàbá Arijian yìí jáde tán mo láìkẹ́ ó dúró bí mo ṣe máa ń láìkẹ́ èèyàn dúró fún ti Lizzy nìyẹn kó dúró ti Lizzy because ọ̀rọ̀ yẹn máà nìyẹn ò jẹ̀bi o Arijian ò jẹ̀bi rárá láti ilẹ̀ Lizzy feel pé anybody lòun kò lè sọ̀rọ̀ sí bàbá Kọ́lá Olóòtú ìwà àbòsílẹ̀ wo mo ti update fún yín tẹ́lẹ̀ ẹ respect ara yín o. ẹ̀yin èèyàn wa mama CITA ó ti jáde o wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti arákùnrin tí a mọ̀ sí Portable tí a tún mọ̀ sí Arijian ó sọ̀rọ̀ nípa àwọn méjèèjì ó lóun nífẹ̀ẹ́ bí Portable ṣe dúró tán tí ó fèsì Lizzy Anjorin ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu mama CITA. a máa fagbádá yín drag yín o bàbá Kọ́lá Olóòtú because one mọ̀ dí ọ̀rọ̀ ẹ lọ sọ fún Portable wípé ẹ lọ ń lo àwọn scope ẹ mọ̀ pé wọ́n ti pè yín lálábòsí kan tí Saheed Òṣùpá ṣe máa ń blast yín nìyẹn ìwà àbòsí wèrè wo lè ń lu ṣé Lizzy sọ fún yín wípé òun ò tó ẹrù yẹn gbé ni ẹ respect ara yín o nǹkan táwọn ń gbádùn lẹ lọ ń bẹ Arijian ṣe ẹ má jà tẹpí sọ̀rọ̀ yín o ẹ jẹ́ kó rí straight o ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láti ilẹ̀ ẹ jẹ́ ṣàlàyé fún yín ọ̀rọ̀ Bíọ́lá àti Ìyábọ̀ ní Arijian wá treat Arijian dẹ̀ treat ọ̀rọ̀ Bíọ́lá tí gbogbo wa treat nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tàfi ń bá Bíọ́lá wípé ó ṣe máa fún Fido Falidi láàyè lórí platform ẹ̀ pé kí ló ń try láti groom yẹn wípé we do not want it gbogbo obìnrin ayé gbogbo abiyamọ ayé wọ́n dẹ̀ condemn act yẹn Bíọ́lá dẹ̀ apologize so they put video yẹn down because that video is an eyesore is a disaster is a disgrace to womanhood giving the Fido Falidi platform to constitute nuisance kó máa sọ pé nǹkan tóun ṣe no we don't want that ìyẹn lọ Portable wá bọ́ta ó wá sọ fún Ìyábọ̀ pé kò bá má bínú tó yẹn pé ṣe bá burú ẹ̀ ní pé toró bínú ní gbogbo èrò ṣe bínú sí Bíọ́lá pé Bíọ́lá náà pé kò ń ṣọmọ bẹ́ẹ̀ yẹn ó ṣàtún bẹ̀ Ìyábọ̀ pé next time kó má bínú tó yẹn pé attack yẹn pọ̀ fún Bíọ́lá pé ṣó mọ̀ pé ó lógo gbogbo nǹkan tí Portable wá sọ pé bó ṣe ń àdírẹ́sì Ìyábọ̀ pé ṣó mọ̀ pé ó lógo àwọn bàtálẹ̀ ọ̀hún ẹ̀ pọ̀ tó bá ti sọ pé ní pé kò jọ pé kó máa sọ spẹ́dà pé kò bá ti ṣe díẹ̀díẹ̀ pé wọ́n attack Bíọ́lá gan wípé pulling down the kinní òun understand pé toró dárúkọ àwọn ọmọ ẹ̀ pé but kó má bínú sí Bíọ́lá Portable sọ táwa gan tún bú Portable pé Portable ṣó ṣe èrè kí ló dé tó dá sọ̀rọ̀ yẹn àṣà sọ pé kó má dà ọ̀rọ̀ tí Portable wá sọ ńbẹ̀ bó ṣe ń kí Ìyábọ̀ pé Ìyábọ̀ kò yẹ kó ṣe kíní normal ó ṣàṣà Ìyábọ̀ kò bú Ìyábọ̀ o kò ṣe pé fún Ìyábọ̀ nígbà tí gbogbo olórí burúkú Lizzy máa jáde torí wípé Portable ó kí Ìyábọ̀ ó ṣà Ìyábọ̀ pé kó má bínú àbúrò ẹ̀ ní Lizzy jáde ó bẹ̀rẹ̀ sí ní gbé Portable ṣe pé ní kò pé kíní Portable wá sọ wípé nínú voice yẹn Portable wá sọ wípé Portable wá ṣe fídíò mi pé nínú ìgbà tí Portable Lizzy ti ṣépè fún Arijian wá sọ ọ̀rọ̀ kan nínú fídíò yẹn wípé kí Bíọ́lá lọ drop fídíò tó ṣe ní orí page ẹ̀ tó mention orúkọ yẹn wá ní ṣe torí ẹ̀ ni wọ́n ṣe mention orúkọ ni that was the second time the first one Lizzy ti attack Arijian first kó tó wá sọ nínú that same chat ní Arijian wá dá lóhùn pé wọn ò lè drop video torí tiẹ̀ láyé ta ni wọ́ because Lizzy ti bú Arijian wá dá padà because ẹ̀yin ò wò láti ilẹ̀ ni mo ṣe ń sọ fún yín wípé báwo ló ṣe máa drop ẹ̀ wípé Ìyábọ̀ ló pè síbẹ̀ wípé ṣe bóun àti bàbá Ìjẹ̀ṣà náà sọ̀rọ̀ Ìyábọ̀ pé so Ìyábọ̀ náà ò lè drop ẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà náà dẹ̀ lọ sọ lórí broadcast kan ó wá nítorí Bíọ́lá àti Ìyábọ̀ sọ̀rọ̀ òun kó lọ drop video yẹn kò dẹ̀ ṣe ìníní Lizzy ti ń ṣépè fún Bíọ́lá bàbá Kọ́lá Olóòtú fi airpod sétí náà
àbí ṣé ẹ wọ kómà ni ẹ lè sọ pé ẹ gbọ́ bó ṣe máa ń ṣépè fún Bíọ́lá tó máa ní kò ní wú ẹ lè sọ pé ẹ gbọ́gbà tí Lizzy máa ń ṣépè fún gbogbo àwọn ọmọ èèyàn pọ̀ ọmọ èèyàn máa ṣọ́kú ẹ lè sọ pé ẹ gbọ́gbà tí Lizzy gbúrò àwọn ọmọ tiwa tó blọ́ọ̀gì wọn tó lọ gbé òun wọn tó lọ copy photoshop ẹ tó lọ gbé síta tó ní èmi jájá tó ní èmi ṣe gbogbo ẹ ní sọ pé ẹ̀sìn ilé ayé ẹ fèsì rédíò program yìí kẹ bá bàa kàbùkù anybody táwa bá rí pẹ̀lú Lizzy a máa kan lábùkù because a máa mọ̀ wípé àgbà òṣì ni torí irú Rakim yẹn tó bá jẹ́rú grandchild yín ẹ ní kí Lizzy máa ṣépè fún tẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ pé guest ẹ má dá sọ̀rọ̀ Lizzy ẹ rí gbogbo àwọn èèyàn tó detach ara wọn from Lizzy because abiyamọ ni wọ́n ẹ respect ara yín o mo like yín ni mo ṣe mú fún yín gan ni o ẹ jẹ́ ni tí mo like gan ṣe mọ̀ pé gbà tó lọ fún yín lẹ́ẹ̀lẹ́ mú táwọn ọmọ ró lọ fún yín school sheets mo ṣe fídíò tí mo fún wọn lépè pé ṣé wọ́n fẹ́ yà yín wèrè ni pé ṣé wọ́n mọ̀ wípé drug lọ fún yín pé àgbàlagbà ṣé tẹ bá bọ́ ṣòkòtò tẹ bá gbẹ́ pọ̀n síta pé ṣé wọ́n mọ̀ wípé ẹ̀lẹ́ àti school sheets pé wọ́n ti fi oríṣiríṣi oògùn tramadol codeine gbogbo ẹ̀ sínú ẹ̀ pé ṣé wọ́n fẹ́ ṣe yín lè ṣe ni mo jà fún yín o bàbá Kọ́lá Olóòtú ẹ pọ́nra yín lé o ẹ má dá sọ̀rọ̀ yẹn wọ́n á yẹ̀yẹ́ yín o tẹ bá ti lọ pọ́n Lizzy tẹ lọ rí Lizzy bí ọmọ a máa yẹ̀yẹ́ yín Ọlọ́run ẹ mọ̀ pé lọ́jọ́ sí tí Ayéfẹ́lẹ́ gan lọ dá sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lẹ́sẹ̀kẹsẹ̀ láwọn ọ̀nà ẹ̀ pé Yínká Ayéfẹ́lẹ́ ó máa dìde lórí wheelchair o a máa dàgẹ̀ àwo gbọ́ ọ̀kan o tó bá ti di wípé kéèyàn fẹ́ máa tẹ ojú ráìtì wa mọ́lẹ̀ bú mi bú ẹni two fighting ni bàbá Kọ́lá Olóòkú fèsì ọ ṣé bá Kọ́lá Olóòtú ni àbí Kọ́lá Olóòkú ẹni tìtì bá pè yín ẹ fèsì program yín a máa sáré fagbádá kọ yín lọ́rùn a máa sáré ṣe kinní yẹn fún yín o àwọn ò gbọ́ pa o Ọlọ́run tí bá irú èmi kẹ̀dẹ̀rẹ̀ tí bá fi damask yí yín lọ́rùn má jọ di yín mọ́lẹ̀ ni Ọlọ́run mi ní frame àgbà ń lè o bàbá mi àti ìyá mi ti kú so mi ní frame kankan ẹni wéré ni mo ní respect mo kàn máa ń ṣeré ni ẹ má dá sọ̀rọ̀ Lizzy sà olórí burúkú lọmọ yẹn kò sẹ́ni tí ò tí gbọmọ ẹ̀ ṣe pé ó ti lọ sínú gbóòrú malẹ̀ fún wa ó ti lọ sí ọ̀dọ̀ bàbá kínní bàbá aláwọ̀ ẹ̀ ó àdàbí ó ti ṣe àdàbí oníná àdàbí ẹlẹ́jẹ̀ ó ti pa ẹlẹ́dẹ̀ ó ti pa ẹja ó ti pa ẹran ó ti tẹ̀jẹ̀ lẹ̀ ó ti mórúkọ gbogbo àwọn ọmọ èèyàn lọ sínú gbó bàbá alábúlé ó ti lọ ṣògùn sí wa kò sí kọta so ẹ bá rí pé andrag Lizzy ó deserve ẹ o gbogbo wa kàn yín ignore kì í ṣe pé kò ṣìkọ burúkú fún wa irú èmi tẹ̀ ń wò yìí ó ná ọmọ mi ò ní bàbá ó ná ọmọ mi aṣẹ́wó ni ó ná ọmọ mi pọ́ọ̀nù ló ń ṣe kò sí kan tí ò sọtọ́ tó náà kọ́ mi ń jalè kò sí kan tí ò ṣe so tẹ bá rí mi tí mò ń ṣépè fún ẹ mind the business yín kí má bàa dá lé yín lórí ọ̀rọ̀ Lizzy á take personal ẹ respect ara yín ẹ mọ̀ pé tá bá pọ́n yín lé ẹ pọ́nra yín lé ẹ má dá sí gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sà àwọn ọmọ set off kò gbọ́ ọ̀kan a máa bá yín wí gan a dẹ̀ ní respect àkànṣe ń fún yín ní visual warning kó bá di pé ó máa di wọ́wọ́wọ́ fracas ilẹ̀ tí wọ́n máa gba ìpè sà ẹjọ́ torí Ọlọ́run àyájú sí yín o ẹ fọmọ yẹn lẹ̀ ẹ jẹ́ ká rí chan discipline ẹ̀ orin tó tiẹ̀ fún wa ẹni bá bímọ kó tọ́ ẹni kinní kan iye oríyénukú mẹ́ẹ̀ olórí burúkú ọmọ ní kinní kan aláìkẹ́ àti Lizzy o ọmọ òfò gbogbo ẹ̀ lágbádùn sà ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ a lot of program wà tó wà nínú studio yín ẹ lọ rán yẹn ẹ fi fracas sílẹ̀ o Lizzy ló ní ká welcome òun o kò sí kan tó kọ̀yìn o bàbá ẹ fẹ́ sùn kẹ́ lálàáfíà rẹ̀ gbà tí gbogbo àwa bíi blogger 5-6 bá ń fún yín lépè lójúmọ́ we no dey play o ìhàn yín no be play so no tẹ bá rójú wa tó fine àforòró pa á ni o kò sọ ọmọ rẹ kankan bí o so mo ní kí n advice yín ẹ sà I love yín I respect yín I dey tell yín with love ẹ má jẹ́ kọ́ ọmọ olórí burúkú kan kókó rẹ̀ bá yín one love sir because a nírú yín lágbà ànífẹ́ kọ́ yẹ̀yẹ́ yín sir ẹ take care ire o peace and love.